والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. وعن النبي أتدى أبو هريرة رضي الله عنه أتدى النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه. wọ́n ní gbogbo ọmọ tá a bá bí láyé ńṣe là máa bí wọn lórí àdámà pípé wọ́n jẹ́ mùsùlùmí. ṣùgbọ́n bàbá àti ìyá ọmọ àwọn ni máa ń sọ ọmọ dẹlẹ́sìn Yahudi tàbí kí wọ́n sọ dẹlẹ́sìn Nasara tàbí kí wọ́n sọ di ẹlẹ́sìn Màjúsì. Ànábì sallallahu alaihi wasallam wá fi àpèjúwe kan lélẹ̀. wọ́n ní gẹ́gẹ́ bí àgùntàn tó ti ṣe máa ń bímọ tó ṣe pé ẹsẹ̀ wọn yóò dúró dọ́gba yóò wà lálàáfíà, àwọn ọmọ ò ní jáde láàrọ̀, ṣùgbọ́n ìyá wọn òun náà ni ó gbé wọn gba ibi tí wọ́n padà ti rọ́ lẹ́sẹ̀. tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn òbí nínú àwọn èèyàn ni wọ́n jẹ́ sáwọn ọmọ wọn nípa ṣíṣì ọmọ lọ́nà lẹ́yìn ìgbà tó lùwà ti fọ́ ọmọ mọ̀nà. wọ́n ní kí ló dé wọ́n fi túmọ̀ kullu mawludin yuladu ala al-fitra pé gbogbo ọmọ la bí lórí àdámà pé yóò jẹ́ mùsùlùmí. kí ló dé tá a fi túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀? wọ́n ní tó fà á ní pété bá wò ó ẹgbẹ́ Ànábì sallallahu alaihi wasallam sọ pé bàbá àti ìyá rẹ̀ àwọn ni wọ́n sọ di Yahudi tàbí Nasara tàbí Màjúsì, àmọ́ wọn sọ pé tàbí kí wọ́n sọ di mùsùlùmí. eléyìí ló túmọ̀ sí wípé gbogbo kálukú gbogbo kó wa ilé yòówù tó bá ti jáde, bàbá màmá yòówù tó bá bí ọ, níṣẹ́ l'Olúwa dá ọ lórí àdámà kó jẹ́ mùsùlùmí. Olúwa Ẹlẹ́dàá kò dá ẹnìkan kí wọ́n bí sáyé lórí àdámà pé ó jẹ́ kèfèrí, ó délé ayé lọ́padà wá di ń tọ́da. èyí tó túmọ̀ sí wípé èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó dúró ti al-Islam, eléyìí tó Olúwa tó ṣe àdámà rẹ̀ lé lórí. Olúwa kò ṣe àdámà rẹ̀ lórí pé kó jẹ́ kèfèrí. Allah sọ pé wala yarda li'ibadihi al-kufr. Allah kì í yọ́nú fáwọn ẹrú rẹ̀ pé kí wọ́n ṣe kèfèrí. wọ́n ní tó bá kàn fi àwọn èèyàn sílẹ̀, ẹnìkan ò bá jẹ́ pé ó ń lapa lára wọn gbọ̀nà tí ò dáa, tẹ́ bá mẹ́ni kankan tẹ́ bẹ́ni kankan ṣe àti dá Ẹlẹ́dàá yín mà, Allah kò ní ṣòro fún yín. ṣùgbọ́n gbà tó ṣe pé ní àwọn èèyàn tẹ́ ń bá ṣe lọ́tùn ní wọn ló sì, àwọn ẹni tó yẹ pé èyí tó pọ̀ jù nínú ẹni tó sì nà ní àwọn náà mọ wá bí wọ́n ṣe sìn yín lọ́nà ni. wọ́n ní àpèjúwe rẹ̀ ó dàbí tewúrẹ́. ewúrẹ́ tó bá fi sí àyè ibì kan níbi tí ò sí jíjẹ, níbi tí ò sí mímu, tí ewúrẹ́ yìí tó wá retí dìgbà kan pé bóyá oúnjẹ ó wà, nǹkan mímu ó wà, tí ó bá rí, wọ́n níbo lẹ rò pé ewúrẹ́ ọmọ wò? kò sí tàbí ṣùgbọ́n sámà lewúrẹ́ ọmọ wò. pé wọ Ẹlẹ́dàá mi tó ń bẹ ní sámà, ṣàánú mi, má jẹ́ n kú báyìí. eléyìí tó túmọ̀ sí pé àdámà pé ẹ jẹ́ mùsùlùmí l'Olúwa ti ṣe fún yín. ẹ má wàá bà àdámà yìí jẹ́. ẹ̀yin jẹ́ mùsùlùmí, a dúpẹ́ fún Allah. ẹ gbọ́dọ̀ gbìyànjú láti rí i pé àwọn ọmọ tẹ́ ń tukọ̀ wọn wá sílé ayé ẹ ṣì wọ́n lọ́nà. nítorí pé tẹ́ bá fi lè lọ sí àwọn ọmọ lọ́nà, wàhálà ń bẹ níwájú èèyàn tó bá dijọ́ pé al-qiyāmah. nípa Nabi sallallahu alaihi wasallam ní kullukum rā'in wa kullukum mas'ūlun 'an ra'iyyatihi. gbogbo yín la fún ní, gbogbo yín lolùdáranjẹ, gbogbo yín la sì bi léèrè nípa tí ń dájẹ. wọ́n bi yín léèrè nípa àwọn ọmọ yín, kókó jùlọ ẹ̀sìn wọn. báwo lẹ ṣe mójútó táwọn ọmọ yìí náà kó lórí Islam? ìgbà míì bàbá ti dàgbà, ìyá ti darúgbó, lọ́mọ bá yí bèrè ó lòun ṣe Islam má, òun ti di
ẹni tí ń ṣe nǹkan míì yàtọ̀ sí Islam. Ibi tí ìyá àti bàbá ń wà wọ́n ń sọ̀rọ̀ ọmọ òtí ẹ̀ kó ń gbọ́ wọn, wọ́n ń pe ọmọ òtí ẹ̀ wo ibi tí wọ́n wà, ṣùgbọ́n àwọn òbí yẹn fi ẹ̀hónú wọn hàn àti ìbànújẹ́ wọn lórí nǹkan tó máa sọra rẹ̀ dà yìí. Àwọn òbí yẹn wọn ní wàhálà tó bá di lọ́la gbẹ̀ngàn kìyàmù torí wọ́n ti gbìyànjú wọn tí wọ́n lè gbà. Ṣùgbọ́n òbí sì ń bẹ lẹ́ni tó ṣe kó lè sọ̀rọ̀, ó ń bẹ lẹ́ni tó ṣe kó lè halẹ̀, ó ń bẹ lẹ́ni tó lè ṣe pé ó lè ṣe ìkìlọ̀. tó gbogbo ẹ̀ lọ́gbọ́dọ̀ ṣe fọ́mọ láti fi hàn pé gbogbo tó ń ṣeun kìí ṣe tèmi ó tiẹ̀ gbọ́dọ̀ pé dọ́dọ̀ mi mẹ́tì ẹ̀jẹ̀ ń gbọ́ lọ́nà tí yóò fi jẹ́ pé tó bá di lọ́la gbẹ́ndà kéyàmù àwọ̀ ọ̀rọ̀ ọ̀nà lọ nítorí pé kìí ṣe tuntun wípé bàbá sórí ilé ọmọ sórí ibú, kìí sì ṣe tuntun wípé ọmọ sórí ilé bàbá sórí ibú. Gbogbo ẹ̀ náà lọ wà. Ànábì Nuh alayhi salam bàbá ni, ṣùgbọ́n ọmọ rẹ̀ Kan'an eléyìí tí bàbá sọ fún pé máa ká lọ wọn náà bá mi wọkọ̀ ojú omi kálí bá a là lónìí, ọmọ lòun ò ní lọ, ọmọ sórí ibú. Bẹ́ẹ̀ náà ni ọmọ àti máa sórí ibú tí bàbá lọ ọmọ àti máa sórí ire tí bàbá ó sórí ibú bíi ti Ànábì wa Ibrahim alayhi salam. Ọmọ làwọn jẹ́ sí bàbá wọn Ibrahim alayhi salam, àwọn sórí ire bàbá wọn kọ́ bàbá sórí ibú. Olúwa kọ́ máa ṣètò abẹ́ torí ìdí eléyìí báyìí wọ́n á sọ pé àwọn wá olúwa rẹ̀ ká ni torí ẹ̀ ló ṣe ń tibì kan bọ́ síbì kan ló fi ń fò káyé bí ẹyẹ òrólúwa ń bi tó dé o tún dé bómi o tún wá abẹ́ gbọ́sọkùsọ kí ni ń wá ká kí lọ sọnù mọ́ lọ́wọ́. Olúwa ẹlẹ́dàá ti fi àwọn àpẹẹrẹ lẹ̀, àwọn àpẹẹrẹ ńláńlá tó bùkátà kíkọ́ máa sá káàkiri bí ẹyẹ tó fi dáàmà wípé Allah ọ̀nà lẹ́lẹ́dàá wa, Allah ọ̀nà lẹ́ni tó gbọ́dọ̀ sìn, ó sì lè sìn kíjọsìn rẹ kó máa jẹ́ ìjọsìn àfi lábẹ́ àbúradà al-Islam. Olúwa ẹlẹ́dàá kó máa ṣì wá lọ́nà, kó jẹ́ kí a lè mójútó ẹ̀sìn wa, kó jẹ́ kí ẹ̀sìn náà kó jẹ́ sábàbí ńlá fún wa láti rà al-Jannah wọ̀. Subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.